wọ́n ti ń yìnbọn àwọn lèkè ní Hausa yìnbọn ìyẹn bí mẹ́ta yìnbọn lù bẹ́ẹ̀ yẹn. dágbé mọ jáde àwọn ọlọ́pàá náà rí o àwọn sójà náà rí o. tọ́lọ́kọ̀ bá fi lè mú wa wọ́n rọ̀ tù wá mọ́lẹ̀ ni. àbòkí Hausa wọ́n máa ti ọbẹ̀ bu ara. wọ́n máa pè ní self protection. ọjọ́ méjì wọ́n máa fi rẹ̀ station. kábíyèsí ìṣẹ́jú sójà náà ṣe gbọ́n. ẹ̀nà ìṣẹ́jú sójà. kábàáyọ̀ wọ́n yóò bá wọ́n ní fílẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ní gbọ́ bẹ́ẹ̀ yẹn lọ́wọ́. ọmọ Hausa dẹ̀ dúró ọdún ọ̀lẹ́ bandit ò tí wọlé sí wa lára kò dáná lọ́sàn gangan lójú gbogbo ayé kò dá àwọn bọ́dà yẹn ó dára àbọ̀ láwọn báyìí lọ́wọ́ tó yẹ kó níbẹ̀. àjálẹ̀ o kọ́mọ̀bọ̀ lè rọ́ọ̀bù wa abáwọn ìjà mọ́mọ́ àjálẹ̀ àti kòríkà abáwọn ìjà mọ́mọ́ àmọ̀tẹ́kùn yìnbọn àwọn pàtó àwọn ọ̀tá yìnbọn àwọn ọ̀tá yìnbọn. bandit ò wá ti di ara. àmọ̀tẹ́kùn yìnbọn ló pa yìnbọn àwọn ọ̀tá yìnbọn. àbábíyèsí ìjọba wa ni o táwọn òfẹ́ wa là nílùú bàbá wa. ìlú tí wọ́n ra wá yìí tábà mọ̀ wọ́n tẹ́ wọ́n lè kọ́ lè kọ́ tábà yàgò wọn. ibi tá a ti jẹ́ láti mọ̀ rí ìgbà. ṣùgbọ́n tí a bá fẹ́ kó di oró sí òru àkọlù tí wọ́n ń gbé ọ̀sán ìjọba ìjọba ń dáná lọ́wọ́ nù lé wọ́n sọ gáàsì àtọ́jà gáàsì àní ẹ̀ka bẹ̀ mọ́ lọ́sàn ìgbà inú ògbó láti kọ́ lẹ́yìn. ní àwọn àbọ̀ kìtì tẹ bọ́lá yẹn. ààrẹ ló bá wà lábẹ́ lọ́sẹ̀ náà lábẹ́ ìgbàlábẹ́ jẹ òun làgbàlábẹ́ jẹ. àwọn náà wọ́n tún dá lẹ́gbẹ́ àti jẹ́ kẹ̀kẹ́ ilé ayé. kò lè ti ṣe àmà àdúgbò wọn kan láti sọ fún wa. ìjọba ẹ bá a mú yìí. àwọn tó ṣe kékeré yẹn mọ káàsì ó ti lọ. àwọn tí ò ti bọ́. tó bá jẹ́ kárí ta lé. tó bá wá jẹ́ pé tí ò lágbára ó ti kú dànù. ẹ̀mẹ́yẹ yẹn ti kú lọ́jọ́. kàmáníkà wà pé wádìí sí ọmọ kékeré. ẹ̀mẹ́yẹ yẹn ti kú lọ́jọ́. ibi tí bàbá yẹn lọ tẹ̀lé o. oníyè ti kú kékeré lọ́jọ́. ibi tó ti kú lọ́jọ́ tó jọ ọmọ Yorùbá. ẹnìkan náà bá wà náà ọdún bẹ́ẹ̀ mọ́ àgbàwo lọ́wọ́ bí o kìí dájọ́ bó lọ́wọ́ bí o ẹ̀sán para mọ́ gbọ́dọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ nǹkan yẹn lánàá èyí ní sí lónìí mẹ́ta ló ti pa mẹ́ta ẹ wá àrùn ìjọba àwọn òfẹ́ àwọn sálẹ̀ Yorùbá lọ́jọ́ ọmọ. ẹ bá ń pẹ̀gbọ́n yẹn ẹ wá ẹ bá ń pẹ̀gbọ́n yìí. àwọn tó ń bánu kan lẹ́yìn. kí ni tẹ́lẹ̀ sọ fún wa kí ni tó bí wàhálà ìgbàgbọ́. tó bí tẹ́mi gbọ́ torí bí tẹ́yìn òṣìṣẹ́ náà wọ́n ní ọmọ onímọ̀rúwà kan ọmọ onímọ̀rúwà kan wọ́n ló lọ ránjẹ ní sábàgì lánàá so mímọ́ tó ṣẹlẹ̀ ní ìsínbẹ̀ wọ́n wá ní bóyá fàǹfà kan ló wà wọ́n sàní àpamọ́ mọ́rúwà yìí Yorùbá náà wò pé nílùú tó lọ́ba tó níjọ́ ẹ̀ pẹ̀lú tí ń ṣẹlẹ̀ ṣé ẹ kó rí bẹ́ẹ̀ àwọn pápá yìí. wọ́n pa náà bẹ́ẹ̀ ń jó ìní náà. tọ́ ó ṣe nínú àárọ̀ iná àwọn iṣẹ́ èmi wá lọ bá wọn pé ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ lórí wọn sọ yẹ kó rí bẹ́ẹ̀. tó yẹ kó rí bẹ́ẹ̀. wọ́n dẹ̀ kọ amúnẹ́sẹ̀ dání kẹ́mi rí wọ́n bẹ̀ ọ́ pé sọ yẹ kó rí bẹ́ẹ̀. wọ́n ti bá àwọn ìyá mi sọ̀rọ̀ kí n tó wá bá yín ojú ẹsẹ̀ náà wọ́n tún rìlíìsì. wọ́n tún yìn sókè. wọ́n ní alẹ́ níbọn ẹ ti tún yìnbọn sọ yẹ kó rí bẹ́ẹ̀. ìsásá yìí náà. lọ́jọ́ oníṣòyẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ náà nílùú tó lọ́ba tó níjòyè àwọn wá sí àwọn ìjọba wa àwọn Yorùbá ìrẹ́pọ̀ la máa ń fẹ́ àjẹfẹ́ wàhálà ìlú tó gbọ́ nílé tó gbàdé àlejò ní Ìbàdàn tó jọ tó àjẹfẹ́ wàhálà tó bá wà tó ṣe sí o. kán wà tó ṣe sí. wèrè sùn ẹjọ́ wèrè bá fún kẹ̀gìrì yóò ní agbára. kán tọwọ́ ọmọ wọn bá sọ. inú ilé ẹgbẹ́ bọ́lá lókè wọ́n kó mọ jáde. àbí àwọn wọ̀nyí gan àbí wọ́n ń fi bọ́lá gan àbí fi ń bojú ni. no wọn ò jẹ fi bojú bọ́lá kó mọ jáde. ṣé wíbaro nìbọn jẹ́ sakabula. pọ́ǹpì. ó ń ṣe bárẹ̀. pọ́ǹpì. àwọn ọlọ́pàá rí anybody wọ́n rí. àwọn kan ń ṣe Hausa wọ́n kàn wà ń bẹ̀ pẹ̀lú wọn ni. bàbá tábà discover mú bọ̀ níta discover ni pé investigation wa show pé lóòótọ́ Strabag
Hausa la focus bó wà ń bẹ̀ bọ́ àwọn kan wà tó jẹ́ pé wọ́n wà kíní oríṣiríṣi orílẹ̀-èdè ló wà ń bẹ̀. Now àwọn orílẹ̀-èdè yẹn tí wọ́n iṣẹ́ ọmọ Nàìjíríà àwọn níbọn lọ́wọ́ kíjọba wa bá wa ṣe fẹ́ kó bá wa ṣe wádìí àwọn níbọn lọ́wọ́ ń tiwọn so àwọn náà dojú kọ àwọn bọ́ìsì yìí àwa wà ń bẹ̀ nígbà tó ṣẹlẹ̀ so bó ṣe rí gan nìyẹn kíjọba wa wọ́n ṣèwádìí most of àwọn bọ́ìsì yìí àwọn ò níbọn dání lóòótọ́ wọ́n fẹ́ lọ invade wọn wọ́n fẹ́ bọ́ sínú strike àwọn ọmọ Yorùbá yẹn tí ì bá ṣe ìbọn tó ń láì ní weapon àwọn ọmọ Yorùbá ò mú weapon dání wọ́n fẹ́ dàbò wọn bẹ̀ but ìbọn yẹn ló jẹ́ kó padà and àwọn ìbọn yẹn ṣe ìbọn kì í ṣe ṣakabula ní AK-47 ni ó wà ń bẹ̀ ìyẹn náà release ẹ ṣeun. wọ́n ní pé pèsè Hausa ló wà bẹ́ẹ̀ àwọn èdè kan kiri kan àwọn tẹ́ ilé donate ibẹ̀ yẹn fún ó gbà mọ́ra Hausa àwọn náà gbà wọ́n mọ́ra. àwọn ni wọ́n ń sáyìn wọn wọlé síbẹ̀ yẹn tí mọ́tò bá ń kó wọn bọ̀ látàrí wa bí ẹran lórí gidi ibẹ̀ ni wọ́n sọ kọ́ dúró sọlẹ̀ sí wọ́n kó wọn wọlé àwọn ọmọ ẹran kiri nígbà tí wọ́n mọ̀ pé wọ́n Hausa ní Hausa mọ̀ kí ọmọ jáde kọ́mọ pálí àwọn ìlànà Hausa ni wọ́n àbẹ̀gbọ́ Hausa ni wọ́n. ẹ̀ẹ́dọ́ pààyàn báyìí síbẹ̀ yìí wọ́n ti mú mọ́ ẹ̀ láàdá wọn ẹ̀ lè dáàmọ̀ Hausa ni wọ́n ẹ̀ lè fojú ẹ̀ lè mẹ́tọ́ pààyàn láàrin wọn Hausa ni wọ́n ti bò mọ́ra wọn tẹ́kùnlọ́ bí àmọ̀ràn mi sáwọn gọ́ọ̀mẹ̀ntì abẹ́ ìjọba Ọ̀yọ́ state ẹnjìnìà Ṣèyí Mákindé àjẹbẹ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó jọ̀ nítorí Ọlọ́run tó mọ̀ tẹ̀mí wa lápàlà abẹ́ kọba olé ńlá wa ìbẹ̀rùbọ́jọ́ ìpáyà ọ̀làwà ó dán tó lọ lọ ẹgbẹ́ pàwọn pípì tí wọ́n ń wá. alẹ́ yẹn pààyàn wọ́n tún wá kọjá tì wá lọ́rùn ṣé èlò kan ni. wọ́n ti ń ṣe lójúkorojú báyìí o wọ́n ti ń ṣe ní ojúkorojú wọ́n á di ẹjọ́ ṣé èlò tún wá kàn. ẹ bá wà tẹ̀wọ́ kábẹ̀wò bọ́ọ̀sì lẹ́yìn tá a sọ yìí tí wọ́n bá fẹ́ ilé wa kó lè jẹ ilé wa bẹ́ẹ̀ wọ́n ló kojú sí. lẹ́yìn báyìí ṣe ń darapọ̀ mọ́ wa iléeṣẹ́ ìtọ́sọ́nà TV òní ẹ̀ ń gbọ́ àwa nílùú Ìbàdàn báyìí ní agbègbè Ojoo níbi tí wọ́n sọ wípé àwọn afurasí Haúsá kan tí wọ́n ti ṣekú pa ọmọ Yorùbá ìmọ̀ Ọlọ́run tá a wá rí ń bẹ̀ ni wípé wọ́n ní irinṣẹ́ tó wà lọ́wọ́ àwọn Haúsá yìí kì í ṣe sakabula wọ́n ní kì í ṣe kasabula wọ́n ní àwọn pumping àwọn ìbọn AK-47 ni ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sí o ojú òní tí wà ẹ ṣeun Ọlásùnkànmí àmọ̀fẹ́ oníkòwò mo lè ṣe ìtọ́sọ́nà TV ẹ ṣeun bàbá mi ẹ ṣeun sàkúlẹ̀ báyìí.